Portable, let me tell you something. Ẹkún ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ìjọba amúnimóògùn ni wọ́n. So ń gbọ́ mi. Sorry, because mo wá àwọn clips méjì kan níbi tó ti ń sunkún tó ń kọrin arò pé ká má pa ibi wọn sì pa Fẹlá Aníkúlápó. Kò sí àìmọ̀kànmọ̀kàn nínú òfin. Kò sí àìmọ̀kàn nínú òfin. So ń gbọ́ mi. Ó ti rú òfin. Ó ti rú nìyẹn. Ẹkún tó wá ń sun yẹn ó padà lè ba nǹkan jẹ́ because àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kó gbé ń sìn tó yọjú láti gbé. Wọ́n dẹ̀ ń kájọ fún ẹ. Ó lè padà di wípé wọ́n máa wó òdógùn bá ẹ. So I will advise you to surface at that police station. Go there to defend yourself. Because àwọn ọlọ́pàá ń sọ wípé ó bá àwọn ẹja nígbà táwọn wá gbé ẹ. Àwọn town planners yẹn náà wọ́n náà wọ́n ní ó bá àwọn ẹja. Now, ó ní láti yọjú eléyìí tó ń sákiri tó ń sunkún lórí social media yẹn. Ìyẹn kọ́ ni solution o. Ìyẹn kọ́ ni solution. Ó ní láti yọjú. Àwọn ọmọ iṣẹ́ ẹ̀ sọ wípé àwọn ò bọ́ ọlọ́pàá jà. Wọ́n náà wò fún wọn ní mọ́rò. Ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé ó bá wọn jà. Mo believe wípé CCTV máa wà ní Odogba ẹ̀. Tó bá CCTV bí ajẹ́ pé pure local bar ló ń rán lónìí nìyẹn. Because CCTV gbọ́dọ̀ wà ń bẹ̀. Go to that police station with your lawyer or legal adviser. Àti èèyàn méjì ó kàn yẹ pé gbogbo àwọn tó yẹ kó tẹ̀lé àwọn èèyàn gidi tó yẹ kó tẹ̀lé ló ti fẹnu bàjẹ́ ló ti bàjà. Tó bá ní èèyàn tó tún jẹ́ èèyàn méjì tó lórúkọ in our society ó lè jẹ́ in your community or nínú music entertainment yẹn ní music industry with your legal adviser ẹ lọ sí police station yẹn ẹ lọ sí àgọ́ ọlọ́pàá yẹn pẹ̀lú CCTV yẹn footage. Tẹ́ bá débẹ̀ mo mọ̀ pé wọ́n kọ́ máa tiẹ̀ mọ́lé kò sí ọgbọ́n nìyẹn wọn àkí náà yẹn wọ́n máa tiẹ̀ mọ́ tí wọ́n lè bẹ́ẹ̀ lórí. They ti prepare owó tí wọ́n máa fi bẹ́ẹ̀lì ẹ̀ sílẹ̀ at least minimum of 50M. Prepare ẹ̀ sílẹ̀. Kí wọ́n bá lè mú wọn gbé 5M lé àwọn ọmọ ẹ̀ lórí ó mì pé wọ́n lè ní 20M 50M. Prepare ẹ̀ sílẹ̀. Tó bá dé police ọmọ àgbọ̀n ẹ̀ sílẹ̀ kò sí ọgbọ́n nìyẹn. But tán bá fà lọ tán bá fà bọ̀ náà wọ́n máa padà bẹ́ẹ̀lì ẹni. But wọ́n máa gbé lọ ilé ẹjọ́. So because ẹlẹ́yìí tó ń sákiri tó ń sùkúrò social media yẹn ibi tó ti ń sunkún yẹn wọ́n ń kájọ́ fún ẹ gọ́ọ̀mẹ̀ntì ń kájọ́ fún ẹ. Gọ́ọ̀mẹ̀ntì ń kájọ́ fún ẹ wọ́n padà máa gbé katakata lọ́bẹ̀ ẹni because àwọn nǹkan méjì ní even wọ́n tún request fún document táwọn town planners fún ẹ tó fi kó tó ipò kọ́bẹ̀ yẹn kò ní kó document yẹn kó sílẹ̀ òun pariwo pé ìwọ gan town planner ni ìwọ gangan town planner ni gọ́ọ̀mẹ̀ntì ò ní wọn fẹ́ gbọ́ yẹn kó jọ wọn president wọn fẹ́ gbọ́ yẹn so mi mọ̀ bẹ́yà ìwọ gan ló kì í listen sí lọ́ọ̀yà ọbí àwò ní lọ́ọ̀yà because gbogbo most of àwọn tó ń ṣe ó yẹ kí lọ́ọ̀yà máa guide ẹ̀ kó máa tọ́ ẹ sọ́nà pé nǹkan yìí wọn kì í ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí máa ṣe ò bá ti forí kọ́kùn ràn bí eléyìí àmọ́ pọ̀rọ̀ òkè sojú lásán bọ̀ tí ń gbà mí ń táyé bá ń ṣe kò yẹ kó máa ṣe rẹ̀ kò síyàn tó nógun kò síyàn tí Ọlọ́run dá láyè tó nógun o ṣùgbọ́n kò dá kéèyàn nógun kó tún máa hard mógun yẹn kò dá káyé máa ṣèyàn kéèyàn máa ṣe rẹ̀ so ìwọ wọ́n ń ṣe ó tún wá ń ṣe rẹ̀ so owó tẹ̀mí ní ẹ̀ mo yẹ yẹn o because ẹkún tó ń sun yẹn ràn o ẹkún tó ń sun yẹn ràn o ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀dẹ̀ jẹ́ ká máa gbàdúrà fún kọ́dọ̀ ń jọ kó tú sílẹ̀ nínú ogun ìdílé torí ilé tí àwọn àbúrò yẹn ń wá sórí social media tó ń sọ wípé kò ní bọ́m̀bẹ̀ definitely nínú wọn gan odò sísè rẹ̀ ìkan tó gilọ̀ tó ní Portable kí fún lówó èyí tó ẹni tó yẹ kó wá kó àtàdá kó gbanú gbó reserve lọ kó lọ máa roko ó ń dóde ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kó tó máa fún owó independent ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀rẹ̀ pẹ́lú mi ò ní tìjú ìyónú Hakeem àbúyà Portable kí fún lówó sọ̀rọ̀ yẹn ní tó nítumọ̀ ajá máa dé lórúkọ bá mi share fídíò yìí rè ó dàbọ̀.